Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Ṣé rò pé tẹ́ ẹ bá fi ń lo certificate yẹn tẹ́ ẹ sì ń practice as a medical doctor in this country? Oriyomi Hamzat mọ̀ Ọlọ́run gbọ́. Gbogbo wa nílé lóko lẹ́yìn òdì mú kí wáyé pa bójú ọjọ́ ṣeré mo kí ẹ̀yin ìyá mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín náà ni olólùfẹ́ yìí ayé ọpẹ́ yọ̀ṣẹ̀yọ̀ lọ́dọ̀ sí yín náà ní agbára lọ́wọ́ àṣẹ̀dá ayé ọpẹ́ àwọn yọ fún èmi àti èwo ni mo ní kájọ ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ́jọ́ títí òní gẹ́gẹ́ bí àṣejọ máa ń ṣe ọmọ kóòtù òjìrè ni mí ọmọ kóòtù òjìrè nìran mi orí ibo la dúró sí orí wípé a ní ká kúrò nínú oko ẹrú iná ni wọ́n ní ilé láti ń kó ẹ̀ṣọ́ ròde àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ Elédùmarè wípé ilẹ̀ kóòtù òjìrè sẹ̀ pẹ̀lú àwọn kan tẹ́lẹ̀dùmarè tó gbé dìde ó ń ṣọmọ olóko bẹ́ẹ̀ ni àní sí pẹ̀lú ipò ó máa dà ó máa dà sẹ́ẹ̀ a máa bọ́ nínú oko ẹrú gẹ́gẹ́ bí mo máa ń sọ ìgbà wo ni mi ò mọ̀ àkókò wo ni mi ò mọ̀ bọ́ kí ni mo mọ̀ ń bẹ̀ mo mọ̀ pé lágbára lọ́wọ́ àṣẹ̀dá a máa bọ́ nínú oko ẹrú now èyí tí mo ní ká jọ gbé yẹ̀wò lọ́jọ́ títí òní ó jẹ́ nǹkan tó jẹ́ wípé ó gba omijé lójú ni ó gba omijé lójú ènìyàn lójú abiyamọ ni o lójú abiyamọ méjèèjì dẹ̀ ló gba omijé lójú ẹ̀ torí wípé kí ni ẹni tó ti náwó tàkùnùtakùnù lé lórí àwọn méjèèjì òbí méjèèjì ló náwó tàkùnùtakùnù lé ọmọ lórí tó wá jẹ́ pé ibi tí ọ̀rọ̀ àwọn méjèèjì tó wá padà wá já sí lélẹ̀ bọ̀ kí ni inú mi fi dùn sí ń bẹ̀ ni wípé a dúpẹ́ lọ́wọ́ bàbá wa Dr. Oriyomi Hamzat wípé lójú wa kòrókòró náà ṣe sọ wípé ẹ̀wọ̀n lélẹ́yìí tán dẹ̀ ń ṣí géètì ẹ̀wọ̀n yẹn tá à ń rí wípé ìdájọ́ yìí ó tẹ́ wa lọ́rùn tá a bá ríro bàbá wa Oriyomi Hamzat nílẹ̀ Yorùbá àwọn olótìtọ́ báyìí ilẹ̀ wa dà ilẹ̀ tó ráwọn èèyàn á máa fọwọ́ ọmọ wọn sábẹ́ aṣọ nǹkan tó fà á nìyẹn tó fi jẹ́ wípé irú àwọn nǹkan báyìí láti máa tàn ká tá a bá gbọ́ ká kọ́mẹ̀ntì ká dẹ̀ share láti lè máa kọ́ àwọn èèyàn lọ́gbọ́n náà ni wípé ilẹ̀ kóòtù òjìrè sẹ̀ àwa àti yín àti gbogbo wa la máa jọ tún ṣe ọ̀nà tó ní kálukú máa gbà òun ló máa yàtọ̀ àwọn ẹlòmíì lè ti wò ẹlòmíì lè máa ti wò bọ́rọ̀ ilé ayé ṣe jẹ́ nìyẹn nǹkan tí mo mọ̀ ẹ̀ mọ́ nǹkan tẹ́yìn náà mọ̀ èmi ò mọ̀ ẹ má jẹ́ kí n fojú yín sọ́nà mo mọ̀ wípé léyìí ó máa gbomijé lójú àwọn kan pé ṣé àwọn òbí wa fowó jóná lórí irú nǹkan báyìí ni Ọlọ́run kó ṣàánú fún wa àní fowó jóná lórí ọmọ wọn ní fowó jóná lórí àwa náà ẹ má gbàgbé láti fi kọ́mẹ̀ntì tí yín sílẹ̀ ojú tẹ bá fi wò ẹ dẹ̀ má gbàgbé láti bá wa taari ẹ̀ sí àwọn ẹbí àti ọ̀rẹ́ àti ará ẹ̀kọ́ ńlá òun la máa rí kọ́ nínú boat gbogbo nǹkan tí a fẹ́ wò yìí agbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín ayé ọpẹ́ yọ Dr. Zabby Talk Show lágbára lọ́wọ́ àṣẹ̀dá àní a máa bọ́ nínú oko ẹrúsẹ̀ oṣù. Kí ló ṣẹlẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó rẹ̀ mí máa lọ sí ilé hospital so ìgbà tí máa lọ síbẹ̀ torí pé kò sí èèyàn lọ́dọ̀ mi wọ́n fún mi ní mò ń gba drip lọ́wọ́ wọ́n wá wáyé pé bóyá torí bí mo ṣe weak tí mo dẹ̀ ń complain pain pé injection táwọn fẹ́ fún ẹ yìí ó máa jẹ́ kó feel better màá ní ọ́nìbọ̀ ó strong díẹ̀ mo ní kí wọ́n jẹ́ kí àwọn ọmọ ọ̀rẹ́ mi dé cause wọ́n lọ sí TP à ń ṣe TP lọ́wọ́ so kò sẹ́nibọ̀dì ní ọ̀dọ̀ mi bọ̀ kí tó sọ̀rọ̀ yẹn délẹ̀ wọ́n ti pass injection yẹn ẹ̀yìn ìgbà yẹn ni mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ mi ò mọ ibi tí mo wà mọ́ so ìgbà tí mo wá after àwọn ìṣẹ́jú péréte bíi some hours mo notice pé atẹ́gùn yẹn fẹ́ sí mo lajú sáyé díẹ̀ mo feel pain lójú ara mi mo dẹ̀ taste strange taste lẹ́nu mi so máa mú tọ́ yẹn mo tú síbì kan mo tú pamọ́ mo daṣọ bò so gbà tí mo á fọwọ́ trace ibi tí fóònù mi wà cause mi ò tí mọ̀ ibi tí mo wà máa pe ọmọ kan wípé kó wá bá mi ní hospital pé mo wà in danger so bọ́mọ yẹn ṣe wá dé lẹ́yìn ìgbà tí mo pe tán mi ò tó mọ̀ nǹkan tí mò ń ṣe mọ́ so ìgbà tọ́mọ yẹn gan dé ó sọ pé toilet ló ń bá èmi àti dókítà tó ń tọ́jú mi ní ọjọ́ yẹn bó ń ṣe dé bọ̀ bí ibi tó ti ń pè mí kiri
nínú tọ́ílẹ̀tì yẹn náà mo rántí ó ní àsìkò kan tí mo rántí pé èmi àtẹni yẹn a jọ ń drag nǹkan kó tó di pé wọ́n tì mí lu ìgànná. bí ìgbà tí òun sì rànràn o ò lè rílì sọ kíní yẹn ti ń ọpọlọ mi gan ò ṣiṣẹ́ rárá mo ṣàmọ̀ pé mò ń struggle àti bá ẹni yẹn fa wàhálà díẹ̀ bó ṣe wá tì mí lùgànná mi mọ̀ nǹkan tó sún ṣẹlẹ̀ mọ́ mo tún paná pé bíbá yìí pé wọ́n ń tanná bátìrì wọn pa so ìgbà téèyàn ẹni yẹn wá ń porúkọ mi bọ̀ ó tún wá poríkì mi tí ó mọ̀ mí sí mo máa lajú díẹ̀ bọ̀ kí n tó bọ́ta sí ẹni yẹn dókítà yẹn ti sáré lọ pàdé ẹ̀ ó ní ó sọ pé òun fẹ́ tọ̀ lòun á ní kó ń ràn lọ́wọ́ so gbà tí ọmọ yẹn ṣàmú mi kúrò ní toilet tí ó mú mi padà stay ward lórí bed tí mo rí pé ni dókítà yẹn ti kúrò lọ́dọ̀ wa máa ń nawọ́ itọ́ yẹn sí cause mi ò tí wọn mọ̀ pé mo ti tọ́ yẹn pamọ́ so máa ń nawọ́ sí mi ò ṣàlè sọ̀rọ̀ mo ní kó fi mú kó gbóòórùn ẹ̀ mo fọwọ́ sí mú mo á fọwọ́ síbi tọ́ yẹn so ọmọ yẹn wá fi mú gbóòórùn ẹ̀ ó ní spam wà ń bẹ̀ kí ló ṣe pé wọ́n ti rape ẹ̀ ní hospital mi ò ṣàmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ó wá lọ ṣí skirt tí mo wọ̀ cause long skirt ni mo wọ̀ lọ́jọ́ yẹn ó wá rí traces spam ó dẹ̀ rí ẹ̀jẹ̀ ní díẹ̀ lára mi bọ́ ibi tá a ti ń sọ lọ lẹ́nu yẹn ti ń bọ̀ wọ́n á ń bí léèrè pé ṣé ó ń sọ nǹkankan fún ẹni ìyẹn wá ní rárá cause mo ṣọ́ ẹ̀ pé tó bá jẹ́wọ́ lọ́jọ́ yẹn wọ́n lè pa wá méjèèjì síbẹ̀ cause àwa nìkan la wà níbi wọ́ọ̀dì yẹn so mo ṣáà gbà tán tó wá kúrò tán mo á ní kọ́mọ yẹn kó ṣáà gbé mi kúrò ní hospital mi safe nǹkan tí mo tó rántí mọ̀ nìyẹn ọmọ yẹn gbé mi délé again mi ò tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ cause abẹ́rẹ́ yẹn le díẹ̀ so bí ó ṣe wá di ọjọ́ kejì tí mo lajú díẹ̀ mo á pè ìyá kọta close níbi tí mo ti ń ṣe TP mi màá ṣàlàyé fún wọn mo ní bọ̀ ó dàbí àlá mi mọ́ bóyá ojú ayé ni àbójú àlá mọ́mí yẹn wá ní kí n lo ète obìnrin kí n fi gba ọ̀rọ̀ lẹ́nu ọkùnrin tí mo mọ̀ pé ònìkan ló wà lọ́dọ̀ mi yẹn so máa ní bẹ́ẹ̀ ṣe kọ́ mi pé kí n lo ìṣe kò ní dàbí wáyé pé ó ní ìrànú ọmọ wọn ní kí n má wọ̀rì pé kí n ṣáà lọ ṣe bí àwọn ṣe ní kí n ṣe pé kí n fi yòókù lẹ̀ fún àwọn mo ṣáà lọ mo débẹ̀ lọ́jọ́ yẹn gan mi mo bí màá ṣe bẹ̀rẹ̀ kọ̀sẹ̀ mi wò pé kó má dàbí pé mò ń accuse wọn ojú tí wọn gan tó ń le so later làwọn náà wá sọ nǹkan tó jẹ́ pé arábìnrin o ṣó ni pé àwọn òbí ẹ̀ nílé báyìí kó sọ fún wọn cause ìgbà when I was inside you yesterday I feel something strong kó má jẹ́ pé nǹkan tó ń ṣe spiritual something náà wà bẹ́ẹ̀ máa bí wọ́n pé kí ni ẹ mean by inside me àwọn á ní má worry má worry the slip of tongue wọ́n wá dìde wọ́n wá ń jẹ́ kí n lọ bẹ́ẹ̀ mú abẹ́rẹ́ tó máa gbà lónìí wá àti oògùn mo ṣe wá dìde tán rìn síwájú díẹ̀ máa pè wọ́n padà mo ní mo tẹ̀ fẹ́ rí yín kí ìkejì mi tó dé o kọ̀sà méjìlá máa ń lọ sí hospital yẹn bọ̀ ọjọ́ tí kinní yẹn ṣẹlẹ̀ kò sí lọ́dọ̀ mi lọ sí school so mo á ní mo fẹ́ rí yín kí ìkejì mi tó dé o fẹ́ bá yín ní gbólóhùn àmọ́ mo ti gbé fóònù sí record ní táyì tí mo fi pè wọ́n padà wọn ò mọ̀ so mo á ń bá wọn sọ mo bóyá ara fún wọn ni wọn kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ mo á yí sẹ́rìn àtàwàdà so wọ́n ṣá sọ̀rọ̀ díẹ̀ pàtàn wá sọ díẹ̀ ara mi ò gba kinní yẹn kọ̀sán ní mo sì máa gba drip lọ́jọ́ yẹn gangan wọ́n ṣá lọ wọ́n lọ kó kinní yẹn wá kó pẹ́ lọ́mọ tí mo sọ pé máa dé ó wá dé máa sọ fún wa ní tòótọ́ máa ní kinní tó sọ pé ṣẹlẹ̀ lánàá yẹn ṣẹlẹ̀ so ṣá ní kí n calm down pé ká fi kúrò because that way ojú ẹ̀ lè tí ó bá mọ̀ pé àtìmọ́ ó lè pa àwa méjèèjì sí bíbá so wọ́n ṣá sẹ́ẹ̀tì drip tán láwọn fẹ́ fún mi yẹn àmọ́ torí ọ̀rọ̀ yẹn bó ṣe ń gbóná lára mi kinní yẹn ń gbòdì lọ kódà mi ò gbá débì kankan mo ṣá nìkan yọ mo fẹ́ máa lọlé wọ́n ní màá gba abẹ́rẹ́ kan mo ní mi ò gba abẹ́rẹ́ mọ́ ìdí tí ń dùn náà ni mo lè gbá sí tán so bó ṣe wá fún mi nítan ni ó máa húkú ẹsẹ̀ mi o bọ̀ abẹ́rẹ́ yẹn gan mi mọ irú iṣẹ́ tó ṣe mo ṣáà fagídí gbà ọmọ yẹn ṣẹ́jú sí mi mo gbà á bá ṣe wá délé mo kàn ṣáà ń sunkún ni so máa pe ìyá tó kọ́ mi lọ́gbọ́n yẹn máa pè wọ́n máa sọ fún ìgbà mọ́mì nǹkan báyìí o ó ṣẹlẹ̀ ń tòótọ́ o ìyá yẹn wá ní kí ló máa wá ṣe báyìí kò tó bá ní kó lọ confront away ó lè pa ẹ́ dànù ẹni tó lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ tí ò séyàn lọ́dọ̀ ẹ̀ ọlọ́run ló yẹ ò bá ti kú and ẹ̀yìn ìgbà yẹn kó tó di pé tá a kúrò ní hospital lọ́jọ́ tí mo lọ confam ẹ̀yìn ìgbà yẹn mo weak due to the injection so for good 3 days mi lè dára gbé mi lọ sẹ́niwẹ̀ mo ṣàwà lórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ so ọ̀rẹ́ mi tó wá gbé mi kúrò lọ hospital yẹn ló ń tọ́jú mi ní
inú ilé bóyá mo fẹ́ dáná ni mo fẹ́ mu mi òun ló máa ṣe gbogbo ẹ̀. So after 3 days ni mo wá pe àǹtí mi lórí fóònù fúnra wọn gan-an pè mí wọ́n wá ní kí ló ṣe tó ń sunkún máa ṣàlàyé fún wọn. Sọ̀rọ̀ yẹn wá ká wọn lára àǹtí mi ló wá wọ́n wá ní kí n send nọ́mbà ẹni yẹn gbà tí máa send ẹ̀ tó bá sọ ọ̀tọ̀ nìkan tó ń sọ ní orí fóònù ó ń parọ́ ó ń parọ́. So ìgbà tó ṣàyà ọ̀rọ̀ yẹn ṣàmì mọ́ ìgbà tó ṣàkúregbè ó bọ́ sí ọwọ́ àwọn alágbára kan ní ìlú yẹn tó ń pè ní àwọn OPC. So ìgbà táwọn yẹn wá ní káwọn àwọn máa gbèjà ẹja o wọ́n wá fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àwọn kọ́ lọ sí hospital yẹn lọ report. So wọ́n á ní kí n kọ lẹ́tà wá mo kọ lẹ́tà lọ. So lẹ́tà tí mo wá kọ lọ yẹn làwọn OPC yẹn ìgbà tẹ́lẹ̀ tí wàá rí pé ó ti ń le jù arákùnrin yẹn ó rí i pé kínní ti ń lọ fà wọ́n wá padà lọ rí àwọn OPC yẹn ó jẹ́wọ́ fún bẹ́ẹ̀ ni sá. arákùnrin tó dúró. arákùnrin tó dúró yìí sá. So lálàkọ́kọ́ wọ́n lérí pé báwo rẹ̀ á máa gbèjà ẹja. So àwọn OPC yẹn láwọn gbìjà ẹ̀yin. bẹ́ẹ̀ náà làwọn máa gbèjà mi wípé rubbish lẹ́nu yẹn ṣe nínú general hospital ó tún wá rìn jẹ́ tìmí tí mo bá gbàbẹ̀ kú ń kọ́ ọlọ́run náà ló dẹ̀ yọ mí tó tọ́. So ìgbà tí wọ́n wá sọ lọ ta lọ sí hospital tí wọ́n ti padà mọ̀ wípé ọ̀rọ̀ ti jájá àwọn lójú wọn wá pè kan nínú àwọn OPC yẹn sẹ́yìn ìgbà tá à ń lọ kọ̀ọ̀sì wọn jẹ́wọ́ lójú àwọn ọ̀gá wọn wá pè kan ní wọn sẹ́yìn wọn wá jẹ́wọ́ fún un ìyẹn wá ní kò sọ̀rọ̀ lọ́wọ́ òun kí wọ́n pa àwọn tó kù wá ní kí wọ́n nìṣó lọ́dọ̀ ọ̀gá wọn gbà tán débẹ̀ wọ́n bí wọ́n fẹ́ jẹ́wọ́. So ọ̀gá wọn wá mú wọn wọlé gbà tọ́gà wọn yẹn wá mú wọn wọlé. ọ̀gá àwọn OPC. Ó mú dókítà yẹn wọlé. So gbà tó wá mú wọn wọlé. dókítà yìí. Bẹ́ẹ̀ ni dókítà yìí ìgbà tó wá mú wọn wọlé ló wá jẹ́wọ́ gbogbo bó ṣe bẹ̀rẹ̀ ní ìgbà tèmi ti sunmi ọmọ kan tó rí lè ṣẹlẹ̀ bọ̀ ẹnu wọn gangan ni mo ti gbọ́ ọ̀sìgbà tán lọ jẹ́wọ́ fún wọn nílé tán wọ́n padà bọ́ ọ̀tà wọ́n wá ń sọ fún àwọn tó kù bó ṣe ṣe ní báṣubàṣu láìsọ ọmọ orí ìrìn láìṣàṣẹ́wó. So gbogbo ẹ̀ pátápátá ló jẹ́wọ́ fún bàbá yẹn. báwo ló ṣe kí ni àwọn tó sọ. ẹ ṣe gọ̀ọ̀sà bó ṣe sọ wọ́n sọ pé lẹ́yìn ìgbà tó ń fún mi ní abẹ́rẹ́ yẹn tán tẹ̀mí sùn lọ tí mi mú nǹkan tí mò ń ṣe mọ́ òun á bẹ̀rẹ̀ láti bí ọyàn tèmi ẹ̀yìn ìgbà yẹn òun gbọ́ okó ẹ̀ sé mi lẹ́nu òun á dà sí mi lẹ́nu ẹ̀yìn ìgbà yẹn lòun á ẹ̀ṣọ́ abẹ́ mi lájọṣepọ̀. má ṣe. bó ṣe ṣàlàyé nìyẹn sá. má ṣe. so létà mi ò mọ nǹkan tó sọ fún wọn àwọn OPC yẹn náà tán sọ pé àwọn máa gbèjà mi tẹ́lẹ̀ wọ́n wá padà bẹ̀ mí pé kí n jọ kí n má jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ àwẹ̀ ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ọmọ ti sọ bẹ́ẹ̀ nù kí la fẹ́ kí ọ̀bẹ ti ṣèkan tó máa ṣe bọ́ ṣe pòwe yẹn lọ́jọ́ yẹn nìyẹn. So wípé kí n dáríjì kémi gbà kọ̀ọ̀sẹ̀yìn gbà tí ọ̀rẹ́ mi. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Délé yẹn mo lọ sí hospital lọ́rin mo lọ tọ́jú ara mi díẹ̀ owó tí mo dẹ̀ ná pọ̀ àwọn alówó tó ń mí ná ní hospital dókítà yẹn ó máa dá padà fún mi kémi jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó lọ bẹ́ẹ̀ pé kí n máa. a try láti sọ̀rọ̀ sí microphone yìí dáadáa sọ̀rọ̀ pé àròjù ẹ̀ ọ̀rọ̀ ẹnu ẹ̀ là ń gbọ́. wọ́n sọ pé wọ́n ní kí n jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó lọ bẹ́ẹ̀ kí n gba owó tí mo ná padà ní hospital tí mo padà fi lọ ṣe àwọn àyẹ̀wò kan àbí mi tí lọ́ọ̀yà sọ pé kí n ṣe láti gẹ̀ẹ́tì medical report káwọn tó lè take kéèsì yẹn up but medical report tí mo fẹ́ lọ gbà náà lọ́ọ̀ yẹn wọ́n kọ̀ láti fi sílẹ̀ bóyá ó torí kàn tí mo pọ́ mọ ìlú àwọn ni wọ́n ṣe fẹ́ fún mi ní medical report yẹn mi tí mi gbà up till now. So later làwọn OPC yẹn náà wá sọ pé kí n jọ nítorí Ọlọ́run kí à ń ṣe Ọlọ́run gbẹ́bẹ̀ kémi gba owó tèmi náà padà ní ìlú Ìlọrin hospital ìlú Ìlọrin tí mo ti lọ ṣe àwọn test kan àbó mi kí n gba owó test yẹn padà ní ọwọ́ ẹ̀ kí n fi yáfìfọ́ lọ́n fi jẹ́ kí ìṣẹ̀dá mi fìyà jẹ. So gbogbo ibi tí mo wá ń dé ẹ̀bẹ̀ ni wọ́n ń bẹ̀ mí kò dẹ̀ tẹ́ mi lọ́rùn. Mo fẹ́ cause ẹni tó ṣe iṣẹ́ yìí kì í ṣalákọ̀ọ́kọ́ ẹ̀ nígbà tí mo bí léèrè bó ṣe ń ṣe tí màmá yìí pé ìwà yẹn ti mọ́ lára kò mọ nǹkan tó ń ṣe láì dáa so tó wá ń prove right
lérí nǹkan tó ṣe bí báyìí pé ẹ̀tọ́ ẹ̀ ní láti ṣe nǹkan tó ṣe yẹn so èmi ò ní ẹni ṣe lórí ẹ̀ débi pé ó tó ń threaten mi ìgbà tí wọ́n ti wá pẹ̀ mí tí wọ́n ti tó ń kálukú ti bẹ̀ mí tí mi ò gbọ́ àwọn kan mo notice pé àwọn boys kan wọ́n ń tẹ̀lé mi ò mọ bóyá ló rán wọn ni Ọlọ́run ló yọ mí tí mo ṣàfi padà sá kúrò ní ìlú ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tí mo fi sá wá sí ilé mo ṣe wá sọ wípé dandan mi gbọ́dọ̀ jẹ́ kọ́rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ gbà tí àwọn ọlọ́pàá ìlú yẹn gan tí wọ́n rẹ́dí àti take ọ̀rọ̀ yẹn up mo fi wá ní mo gbọ́dọ̀ dé ilẹ̀ wa ń bì báyìí lọ́dọ̀ bàbá mi ní Àgídìgbò kí n wá fi ẹjọ́ sùn wọn kí wọ́n gbèjà mi jà ṣàyẹ̀wò gbọ́dọ̀ jẹ́ mi gbé. Níbo lẹ ń lọ? So how do I báwo ni mo ṣe fẹ́ gbọ́ side ti yín báyìí? Ẹlẹ́ẹ̀jókòó báwo microphone ṣe fẹ́ dọ́dọ̀ yín? Ẹni tó yẹ kó máa sá kó máa gbójú sá gan lélẹ̀ nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí kì í sí ìṣẹ̀lẹ̀ tó lè dùn nínú. Ẹ wá jókòó ẹ sọ tẹnu yín ṣé bẹ́ẹ̀ lórí? Kò rí bẹ́ẹ̀ ẹ máa bọ̀. Ìdí tí mo ṣe fẹ́ sọ̀rọ̀ ọ̀nà wípé ọ̀rọ̀ yìí wà ní ọ̀dọ̀ àwọn tí wọ́n ń gbẹ́jọ́ ẹ̀ lọ́wọ́ wọ́n dẹ́yìn pé ó dìgbà tí àwọn bá conclude. Ẹni sùúrù nǹkan tẹ́ ń sọ yẹn bó la ṣe ṣe tí microphone ó ṣe dọ́dọ̀ wọn ẹ fẹ́ lu microphone náà ok ẹ sọ bẹ́ẹ̀ náà ìdí tẹ́ ìfẹ́ sọ̀rọ̀ ni pé ẹjọ́ ìwà lọ́dọ̀ àwọn tó ń gbẹ́jọ́ yìí lọ́wọ́ àwọn wo ni. ẹni iléeṣẹ́ yín náà wà bẹ́ẹ̀ kí ló kọ́ ilé ìwòsàn yín. ẹ fẹ́ sọ bẹ́ẹ̀ bá sọ òun ó sọ ẹ kó òun ló lọ sí òun ní nǹkan ṣẹlẹ̀ sí kí ló kọ́ ilé ìwòsàn náà. General Hospital nílùú Òrò Kwara State. Kwara State General Hospital Òrò. Yes sir. Kwara State General Hospital Òrò ìṣẹ̀lẹ̀ sì ṣẹlẹ̀ ní ìlú Ìlọ ní Kwara State General Hospital Òrò. Wọ́n ní àwọn ọlọ́pàá kan ń gbẹ́jọ́ yìí lọ́wọ́. Kò sí ọlọ́pàá kankan tó ń gbẹ́jọ́ kankan níbi kankan ìgbà tí mo fi ẹjọ́ sùn àwọn ìyá tí mo sọ yẹn tán pẹ̀lú àwọn ní OPC so wọ́n sọ fún mi pé kí n má ti kọ lẹ́tà lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá fúnra wọn làwọn máa kọ lẹ́tà lọ fúnra wọn bọ̀ ìgbà tí wọ́n ní kí n submit lẹ́tà ní General Hospital yẹn mo submit ẹ̀ àmọ́ káná bá mọjọ́ tí mò ń mú lọ gan ni wọ́n ní jẹ́ kí n mú lẹ́tà yẹn lọ so ti ọ̀dọ̀ ọlọ́pàá gbọ́dọ̀ tó jẹ́ pé àwọn honourable àtàwọn OPC yẹn náà ni wọ́n wà nígbọ̀nù agbára nílùú yẹn tí mo bá mú lọ náà fóònù kọ̀ lásán náà fi máa pè wọ́n ní ibi ọlọ́pàá yẹn tàbí káwọn gan gba bribe kí wọ́n da ẹjọ́ yẹn ni so wọ́n gbà gbogbo àwọn tí mo dẹ̀ ti ń fi lọ tó jẹ́ ọlọ́pàá àbí civil defence ní ẹgbẹ́ kan wọ́n ti ń fún mi lọ́wọ́ pé ìlú àwọn kò gba bẹ́ẹ̀ yẹn pé tí mi tán bá ti mọ̀ pé ọmọ àwọn ni wọ́n máa padà yẹ ẹjọ́ yẹn dànù ni tàbí kán bẹ̀ mí pé kí n jèbù rẹ́. ọmọ ìlú wo ni tí ọmọ Òrò ni wọ́n ni. mo ṣàmì pé ọmọ Kwara State ni wọ́n mi ò mọ ìlú wọn. kí ni orúkọ dókítà. Oyèníyì Káyọ̀dé. Dr. Oyèníyì Káyọ̀dé ní federal ní General Hospital Òrò. Kwara State General Hospital Òrò. Alẹ́nuṣẹ́ ẹ̀sìn ṣiṣẹ́. Do you have any evidence? I have lot of evidence. Yes. Lot of evidences. Yes sir. And that's why they are. ẹ̀yin náà ti jẹ́wọ́ náà kí ló tẹ́ tún sọ nǹkan míì pé wọ́n lè ti jẹ́wọ́ fọ́ọ̀sì yín dẹ́. ẹ já gbọ́rọ̀ lẹ́nu yín ẹ ní láti sọ̀rọ̀ kò dákẹ́ má sọ̀rọ̀ irọ́ ló pamọ́ mi òótọ́ ni o kó foríjì mi ká kú lórí ẹ̀ ẹ bá mi bẹ̀ kọ́nà òpin lórí ẹ̀ ká dẹ̀ béèrè pé kí n dẹ̀ bá sọ̀rọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ help ara yín honestly
Number one, ibi tẹ́ wà yẹn gbogbo ọmọ Nàìjíríà ló ti rí yín because I have my CCTV here láti ìta ló ti monitor yín débi. If you talk to me and you want the case to be played down, we can do it. But if you think kò sí tí wọ́n fẹ́ ṣe tí n bá sọ̀rọ̀ kò sí tí wọ́n ṣe fún mi kankan kò sí tí màá ṣe fún yín lóòótọ́ nínú studio ṣùgbọ́n mo lè ṣe mẹ́wàá lẹ́yìn studio Ọlọ́run. It's better you talk to me. I am not threatening you. He told you not to. Who told you not to talk over there? Those are the council that are sitting over this. They cannot help you because they will not help themselves. By the time tí mo bá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn Ọlọ́run gbọ́. Even the council ìgbà ló tiẹ̀lẹ̀. Ó ti ń lọ bí oṣù kan báyìí. Oṣù kan. Tí wọ́n rí kankan ṣe sí. Tí wọ́n rí nǹkan kan ṣe sí. Bẹ́ẹ̀ni sá. Ṣé gbọ́ bọ́mọ yẹn ṣe ń rojọ́? Ṣé bó ṣe ń ṣe tó fi ń kàn? So council kan wá sọ fún yín. Do you think council can save you? Ṣé ẹ rò pé mi ò lè gbà kẹrù certificate yẹn mọ́ ní Nàìjíríà yìí? Tẹ́ ẹ bá fi ń lo certificate yẹn tẹ́ ẹ sì ń practice as a medical doctor in this country. Oriyomi Hamzat mọ́ Ọlọ́run gbọ́. Tẹ́ ẹ bá sì ń lo certificate ọwọ́ yín yẹn o tẹ́ ẹ sì ń practice as a doctor in this country. Oriyomi Hamzat mọ́. You don't understand. You don't know the gravity of the offence you have committed. Honestly. Ilé ẹ̀kọ́ wo lẹ ti kẹ́kọ̀ọ́ jáde as a medical doctor? Bó lẹ ṣe mẹ́sìn? Ẹ sọ fún mi. Why are you deceiving yourself? You are just deceiving yourself, honestly. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Number one, bẹ́ẹ̀ sì wáyé. Ṣé ẹ pé wọ́n ń ṣe kéèsì lọ ẹ̀ ń lọ bá àwọn bọ́ọ̀dù yín nǹkan kan ẹjọ́ ń sọ̀rọ̀ ẹjọ́ ń ṣe gbogbo ẹ̀. Ẹ ní lọ bá bọ́ọ̀dù mọ́ báyìí látàlẹ́ yìí lọ. If you have anything to explain, you will explain in police station. You will be in police custody. I swear in the name of God. Ọba tó kórìíra ìwà burúkú, ọba tó nífẹ̀ẹ́ olódodo. Ní agbára Ọlọ́run. Àwọn ẹgbẹ́ tí ń jà fóbìnrin ṣe ẹ̀sùn ni. Ẹ káalẹ́ o. Ẹ̀yin ẹgbẹ́ tẹ̀ ń jà fún ẹ̀tọ́ àwọn obìnrin. How could somebody be brought to your hospital that you should take care of her and you injected her and you raped her in the hospital? That is not, you don't know. It's not, it's even beyond professional misconduct. Professional misconduct, gan kéré, attempted murder. Torí ẹ fẹ́ pa ni. Torí because ìfẹ́ ẹnu yín ló jẹ́ kẹ́ ẹ fún ẹ jẹ́ interpret ẹ̀ díẹ̀ kó lè yé yín. Ìfẹ́ ẹnu yín ló jẹ́ kẹ́ ẹ fún ní abẹ́rẹ́ yẹn. Nítorí pé ẹ fẹ́ ṣe ìfẹ́ ẹnu yín kì í ṣe láti fún ní àlàáfíà and you don't care that time bóyá ń tẹ́ ẹ fún yẹn o bóyá ó túbọ̀ máa ṣàkóbá fún àlàáfíà ara rẹ̀ sí. Ẹ dẹ̀ gbé lọ ẹ dẹ̀ ṣe báṣubàṣu. Don't forget that time ó wà vulnerable nítorí pé kò lè help ara ẹ̀. Nítorí pé ẹ̀kọ́ tẹ́ ẹ lọ kọ́ lọ hospital láti ràn yàn lọ́wọ́ ẹ fi ń ba ayé èèyàn jẹ́ màá bá yín sẹ́lẹ̀ ẹ má sọ̀rọ̀ Ọlọ́run gbọ́ ẹ má sọ̀rọ̀ ẹ mú kanú mi àti bọ́ọ̀dù tó ní ẹ má sọ̀rọ̀ lálẹ́ yìí kẹ wá dára yín láre later àbí kẹ dára yín lẹ́bi later. Just pick, is it that you pick Oriyomi tonight or you pick that your board, the board that can never save you on this matter. Wọ́n bí bọ́ọ̀dù òní fẹ́ inú bí bọ́ọ̀dù gan bọ́ọ̀dù ò lè abọ́ yín for this. You know what is ẹmọ tó bí gẹ̀ inú torí pé kò rí justice. She just wants justice. Níta ṣe ẹ̀ lè dá padà síbẹ̀ mọ́. Quite alright. Doctor lo condom now. Àmọ̀rún tó bẹ́ lára ẹ̀ náà nígbà tó bọ́mọ ìṣeṣekúṣe. Doctor ọmọ yóò mọkùnrin rí.
level university undergraduate that refused to be promiscuous, that kept herself. Wọ́n dẹ̀ gbé wá sí hospital ẹ̀ ó dẹ̀ defile ẹ̀ ogun lábẹ́rẹ́ ó dẹ̀ defile ẹ̀ oh èmi gbogbo mo ti rí kọ́ọ̀lù yín o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ mo dúpẹ́ gan ni ẹ ṣeun o láti ọ̀dọ̀ commissioner of police nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ní special squad tó ń monitor kọ́kọ́rọ́ alátẹ and anything like this wọ́n á take care of. I'm happy to tell you that they have communicated your state because it's interstate matter ni wọ́n dẹ̀ ti communicate state ẹ̀ bó bá ṣe báyìí tó lo agídí yẹn tó fi jáde nínú studio lálẹ́ wọ́n bẹ̀ mí later wọ́n kàn later kó wá dọjọ́ ọ̀la pé aláàjì ẹ̀ mọ́ bínú ọ̀ràn yẹn sí yín ni kódà tó ń gẹ́ bá bẹ̀ mí máa bá a jà tó bá lóun ọ̀sẹ̀jọ́ mọ́ èmi ọ̀sẹ̀jọ́ ọlọ́run ṣùgbọ́n tó bá lóun ọ̀sẹ̀jọ́ mọ́ tó o bá jókòó tó o bá a sọ̀rọ̀ èmi náà ò ní ṣẹjọ́ mọ́ ṣùgbọ́n tó o bá jókòó tó o bá a sọ̀rọ̀ tó bá lóun ò ní ṣẹjọ́ mọ́ èmi ò mọ̀ ṣẹjọ́ lọ ni. I tell you sorry o kàn waste time. so ìgbà tí mo dé bí. kí ló porúkọ ẹ. Oyèníyì kínní Mr. Ọláyínká àbí Mr. Káyọ̀dé Mr. Oyèníyì Ọláyínká Káyọ̀dé. Save my time. I still have a lot of cases to attend to. Use this seat and use the microphone, or you forget about it. You have it. You have the opportunity to pick between the two. Use the seat and the microphone, or kò ṣe tinú ẹ̀. Àyè wà fún méjèèjì. Kí ló rí lè ṣẹlẹ̀ gan-an? Ìjẹ́rìí ayé, ìjẹ́rìí àlìkàmọ́, ẹ sọ bó ṣe jẹ́ gan-an. Ìfẹ́ Olúwa jẹ́ èèyàn kan tí mo ti mọ̀ tó ti pẹ́ díẹ̀. Ó ti lé lọ́dún kan tí mo ti mọ̀ tèmi àti ẹ̀ sì ti jọ wà papọ̀. Ó jẹ́ ọ̀rẹ́ mi tó sì máa ń wá sọ́dọ̀ mi ní gbogbo ìgbà. Ìyẹn ni àkọ́kọ́. Ó wá ní ẹ̀ẹ̀kan tó lóun fẹ́ wá ó rẹ̀ òun tó sì ti ń pè mí tó tọ́jú bíi mẹ́ta gan. Tí mo sọ fún pé mi sí ní around. Ó sì wá. Ìgbà tó wá ó bẹ̀rẹ̀ ìtọ́jú. Mo dẹ̀ ṣàlàyé kó tó di pa fún ní abẹ́rẹ́ kankan. Ó wà nínú ìṣe mi ń pé kí n ṣàlàyé orúkọ abẹ́rẹ́ àti irúfẹ́ abẹ́rẹ́ àti irúṣẹ́ tó ń ṣe àti bí ó ṣe ṣèyàn ní àgọ́ ara tí mo sì ṣàlàyé fún ó tó di wípé mo tọ́jú rẹ̀. Ó lọ ó sì padà dé ó bá ní pé òun rí pé èèyàn kan bóun lájọṣepọ̀ ó ní ṣé ó ń ṣeré ni nítorí pé èmi ò mọ tí ó ń sọ ìgbà tó ń sọ gbẹmọ ní don't push word inside my mouth torí ìgbà tí ó wà kì í ṣe ìwọ nìkan ibi tán ti tọ́jú ẹ̀ kì í ṣe ibi tó ní kọ́kọ́rọ́ kì í ṣe ibi tó nílẹ̀kùn kì í ṣe ibi tí ènìyàn ò lè wọlé kì í dẹ̀ ṣe pé èmi àti ẹ̀ ò máa sọ̀rọ̀ òṣèlú òun gba òun mi sílẹ̀ tó bá jẹ́ pé ẹni tí a fi tipá bá lájọṣepọ̀ ni kò ní ní àǹfààní àti oore ọ̀fẹ́ àti máa sọ̀rọ̀ títí di àṣálẹ̀ èmi àti ẹ̀ sì máa ń sọ̀rọ̀ lórí fóònù bẹ́ẹ̀. Ìgbà tí ọ̀rọ̀ déédé tó lọ bá àwọn èèyàn tán wá mo ní mi fẹ́ kí ọ̀rọ̀ èdè yánpọnyánrin débi tí ó mọ̀ fa wàhálà lọ́tún àti wàhálà ní òsì. Jẹ́ ká paná rẹ̀ èyí ló fa tí àwọn èèyàn ṣe dìde lóríṣiríṣi
ó dẹ̀ ní wọ́n ti gbọ́ wípé ká paná ọ̀rọ̀ yìí wípé mo ní àwọn owó tí mo ti fi ṣe àyẹ̀wò tó ń fi gbà mo ní kì í ṣe nítorí wípé tó bá jẹ́ torí pé kí ẹjọ́ má bàa di wàhálà mo rẹ́dì láti san iye owó ó dárúkọ ẹ̀ ó ní 250,000 naira gbọ́n làwọn máa gbà ẹsẹ̀kẹsẹ̀ wọn ní mi ní owó tó lè lọ́wọ́ ṣùgbọ́n nítorí kí wàhálà ẹ̀ má bàa pọ̀ ju bí ó ṣe yẹ lọ mo gbà láti sanwó ẹ̀ mo dẹ̀ kó 100,000 sílẹ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní 150 tó kù fún mi ní àsìkò díẹ̀ máa san ìtókù èyí tó fa ọ̀rọ̀ pé à ń fúnni lówó àbí a ò fúnni lówó tó fi gbà yọjú nìyẹn èyí tó fa pé bó ṣe wá sọ́dọ̀ mi èmi àti ẹsẹ̀ mọ́ra ti pẹ́ wọn ló dúró ẹ̀ ilé òtítọ́ la wà ẹ́ kò sí tí mi lè fi bú rẹ̀ kán gbóògùn wá kán gbé oríṣiríṣi wá ní gbogbo yá mi ìbájọ sọ̀rọ̀ pé èmi àti ẹ̀ fẹ́ra gbogbo ohun tó wà láyé ni mo lè fi búra fún yẹn. ok ìyẹn àkọ́kọ́ then síwájú sí nítorí kí ọ̀rọ̀ yìí má bàa di wàhálà àwọn ọlọ́pàá wá tán yọjú lórí ọ̀rọ̀ yìí àwọn OPC yọjú àwọn elder chief in council they talk over this matter wọ́n gbìyànjú láti parí ọ̀rọ̀ yìí ó kọ lẹ́tà wá in fact at initially ó ní pé dádì ó ní àwọn ìṣẹ́jọ́ nípa àwọn dẹ̀ ti gbàgbé ọ̀rọ̀ yìí ǹjẹ́ wà nílò láti kọ gbogbo ló mú lẹ́tà tó dẹ̀ mú lọ àwọn ìgbésẹ̀ tán ti gbé yìn wọ́n ti yan kọ́mítì tán sì ti pè wọn gangan náà fún ara rẹ̀ nígbà kó yọjú ní èyí tá à ń sọ̀rọ̀ ẹ̀ ó yẹ kí n wà ní ibi nínú kọ́mítì mi ìgbà tí mo débí mo ṣàlàyé fún wọn mo sì fi lẹ́tà náà hàn wọ́n bàtàn ní kí n yọjú ni ṣùgbọ́n wọn ò jẹ́ kí n lọ níṣẹ́ náà mú mi sílẹ̀ mo ní ẹ̀yin lẹ pè mí tẹ̀dẹ̀ ní kí n wá bí mo dẹ̀ wá nítorí pé mo fẹ́ kí a jọ sọ̀rọ̀. dókítà kí ló sọ pé ó ṣe ń gan nígbà tó wá sí hospital. olóòrè o irú rírà ó jẹ́ níyàn kan tí ó kọ́kọ́ ní nǹkan tí à ń pè ní ọ̀sà oní malaria ó ṣe àyẹ̀wò tó ń gẹ́gẹ́ sí mi. èwo ni nǹkan tá à ń pè ní ọ̀sà ó lọ́sà ń jọ lọ́sà. ọ̀sà kí tó ń pè ní peptic ulcer. irú abẹ́rẹ́ wo lẹ wá fún tó fi sùn náà. kì í ṣe pé abẹ́rẹ́ tó fi sùn ó sọ wípé òun ò rórun sùn ó dẹ̀ ń complain severe pain ilé òtítọ́ la wà. torí ẹ̀ lẹ fi fún un ní drip yẹn. drip kọ́ ó ń gba abẹ́rẹ́ lọ ni abẹ́rẹ́ tí mo fún un òní wọ́n ń pè ní pain killer that was bent. mo fẹ́ kẹ́ súnmọ́ wájú kẹ́ ẹ lè gbọ́. mo súnmọ́ mo dẹ̀ ṣàlàyé. mo ṣe ń gbọ́ sí ni. mo fún ní abẹ́rẹ́ èyí tí wọ́n ń pè ní opioid that's bent ó dẹ̀ tó di pé mo fún un mo ṣàlàyé fún un ó ṣeé ṣe tó bá gba abẹ́rẹ́ ìtàn kí nǹkan tó ń pè ní hallucination kò ṣẹlẹ̀ mo dẹ̀ ṣàlàyé fún un ó dẹ̀ ní kí n tẹ̀síwájú in fact there were people around her. doctor ni ni àbí nurse. I'm a nurse not a doctor. irú nurse wo ni school of nursing lẹ lọ ní university lẹ lọ ní àbí ẹ lọ kọ́ tó ń pè ní auxiliary. I went to school of nursing. school of nursing lẹ ti parí ẹ ní OND in nursing àbí ND in nursing. mo ní RN mo ní HND I have. kí lẹ ní ẹ ní. I have HND in nursing. HND in nursing níbo ni ẹ ti parí tẹ̀sí ní HND yẹn. Oyo State College of Education. Oyo State. Oyo State College of Education. Oyo State College of Ethics. Oyo State College of Science and Technology. Eleyele. Oyo State College of Tech. Oyo State College of Science and Technology. Eleyele. Oyo State College of Tech. Oyo State College of Science and Technology. Ẹ mú kanu méjèèjì. Oyo State College of Health and Science. Oyo State College of Health and Science. What did you study? I did public health. I had my RN. Public health. Unganlesi. Public health. Hey, it's a nurse again. I'm a nurse.
public health. Ìgbà wo lẹ jáde lẹ́lẹ́ẹ̀lẹ́? 2017. Kí ni ìyàtọ̀ láàrin ẹ̀yin àti ẹni tó lọ sí school of nursing ẹlẹ́yẹlé? Because àwọn tó ń ṣe nọ́ọ̀sì náà wà ní school of nursing. Àwọn tó ń ṣe public health wọ́n yàtọ̀ sáwọn tó ń lọ sí school of nursing. Ẹ̀dẹ̀lẹ́ ṣe nọ́ọ̀sì ní ẹni nọ́ọ̀sì ní torí pé ẹ ṣe public health ní school of health technology àbí ìkúnlẹ̀sì àbí college of education lẹ́rẹ́ zone. Any choice you get sòótọ́ lọ Ọlọ́run ẹ kàn gbàgbé everything kẹ̀dẹ̀ sòótọ́ any choice Ọlọ́run. Kí ni ẹ study kí ni certificate yìí kárí? Did public health nursing. Public health nursing. Mo dẹ̀ ṣàrẹ̀ nínú. Are you state is also Kwara State wants some salary? Wàhálà ti wà. You need to talk to me. Yeah. Oh yeah. You are employed as what? I'm employed as a nurse. But you are not. I am. You are not a proper nurse. What are you telling me? You know you are not. You know you are not. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Afẹ́fẹ́ lẹ wà yìí. You see. Impersonation. God. Ọ̀ṣun state government, Kwara state government ti san salary fún yín. Ẹ lè sọ operation, ẹ ti mọ̀ sọ operation. Ẹ ti nàgà mú sọ̀rọ̀. Ẹ ti jókòó ẹ nàró ẹ fàpò kọ́. Ẹ ti jókòó ẹ fàpò kọ́. Ẹ ti nàró ọwọ́ yín ọ̀tá pò mọ́. You shouldn't have done that. Tẹ́ ẹ bá ṣe ń tẹ́ ẹ ṣe yẹn ẹ sì máa jẹ lọ́nbí ẹ wà. Irú yín pọ̀ káàkiri oríṣiríṣi hospital bẹ́ẹ̀ yẹn tí wọ́n ń jẹun bẹ́ẹ̀. Ẹ̀rù tí ẹ máa ń bà wá rò pé private hospital ni wọ́n máa ń wà ní. A mọ̀ pé ilé ìwòsàn ìjọba gan burú jù. Ẹ ti nàgà mú sọ̀rọ̀. Ṣé ẹ tọ́bọ̀ lájọṣepọ̀ nígbà tó gún lábẹ́rẹ́ tán? Ẹ gbàgbé pé ẹ ní nǹkan lábẹ́. Ẹ mọ̀ tí ń lé ẹ̀mí ọmọbìnrin káàkiri wọ́n mọ̀ tí ń tírẹ̀lẹ̀ káàkiri ẹ̀rù mọ̀ tí ń bá àwọn òbí ẹ̀ pé bóyá kó sá kúrò ní skul ní 400 level. Ọmọ Nàìjíríà mo tún rí nǹkan o. Ọlọ́run aláì bí ẹ bá jẹ́ dókítà gan wẹ́wò tẹ́rí afọ́jú ti rí yín lálẹ́ ìwé ẹ̀sìn dókítà. Why do you call him doctor? Nǹkan tí wọ́n máa ń pèrè àwọn fún gbogbo student ni. He called himself doctor. Doctor. We all know him to be a doctor. Lẹ́yìn investigation ìgbà tí mo lọ sí hospital lọ submit letter
ó ní CMD hospital yẹn wá sọ fún mi pé he's not a doctor but he's a nurse but mi pé doctor là á mọ̀ wọ́n sí mi ò jẹ́ ń change orúkọ yẹn because orúkọ tí mo sọ nílé nìyẹn. He's not even a nurse. He's not even a nurse. Anyway, you have a free room tonight at Akubo. From Akubo, when it is 1 o'clock tomorrow, you take another free ride to Yaganku. So from Yaganku, we know the next place to be. Kò yé mi public health lẹ́sẹ̀ èyí tó yẹ kẹ́ ẹ máa wọ aṣọ funfun àti brown wọlé ló yẹ kẹ́ ẹ ṣe. I got that admission nígbà tí mo parí ní Pàdé School of Science and I love that job. Wọ́n máa neat, wọ́n máa rí dáadáa, wọ́n tó ṣe wọ́n máa neat gan. Wọlé ni even CMD tó pè ní nọ́ọ̀sì gan ó yẹ ká rí wọn. Ṣé báwo public health officer tó máa wà local government tí wọ́n máa ń tí wọ́n bá fẹ́ pẹran lórí odò tí wọ́n lọ test ẹran sẹ́ran yẹn sáwọn èèyàn ò lè kú o tí wọ́n sẹ́ran yẹn ò lè pààyàn o ṣé ayé yẹn ò lè bàjẹ́ o. You are calling yourself doctor nurse. Hey! Ìpínlẹ̀ Kwara ẹ̀ka alẹ́ o. Commissioner for health nípínlẹ̀ Kwara ẹ̀ka alẹ́ o. His Excellency Executive Governor of Kwara State. Kí ló kọ́ wọn? Abdulrahman. Ṣé dókítà ni abẹ́ndí náà mínísítà? His Excellency Governor Abdulrahman Abdulrazak, Executive Governor of Kwara State. Ẹ̀ka alẹ́ àti gbàlejò ìkànnú àwọn dókítà yìí o, Dr. Alábẹ́rẹ́ láti bo Oro. From one of your hospital, one of your general hospital in Kwara State. Kwara State General Hospital, Oro. Ìkànnú àwọn tó yẹ kí máa assist àwọn nọ́ọ̀sì níbẹ̀. Ogun ọ̀la ẹni tí ó rẹ̀ tán gbé wá sí hospital ní abẹ́rẹ́ ó sì fi tipátipá bá a lò lọ́mọ tí ọmọkùnrin rí. Lálà ó lù akutuku òhu. Ẹ ti nà gàmú sòrò. Wo ó ti ṣe wàhálà gan, ó sá ń wá justice káàkiri up and down ó lè sùn. Wọ́n lọ tún ti tẹ wọ́n ń tẹ̀lé káàkiri. Bẹ́ẹ̀ wọ́n wà mí kí. Wọ́n ń wá ẹ káàkiri. Hospital cottage hospital tó wà lájàṣẹ náà ti jẹ́ kí n mọ irú abẹ́rẹ́ tí wọ́n fún mi. Wọ́n ní Òró yẹn wọ́n ní kò ṣe general hospital, wọ́n ní primary health care general hospital Òró mi ò mú káàdì mi dání. General hospital Òró. Bẹ́ẹ̀ sà ni wọ́n kọ sórí ẹ̀. Kò lè dẹ́ mi lóhùn mọ́ ẹ̀ tí ò lè dá mi lóhùn mọ́ ègún wọn tí ó sọ lọ́sọ̀ọ́. Wọ́n tún ní Oro is not general hospital, it is a PHC, primary health care. Oya nígbà tó pè yẹn girlfriend ẹ sọ hospital ló ti yẹ kó o ṣe tó ṣe fún. alájọṣepọ̀ ní hospital. Níbo ló ti wá sí? mi ì bá alájọṣepọ̀. Kí ló bá ní? Níbo ló gbé lọ nígbà tó gbé jáde ni ìgbà tó fún lábẹ́rẹ́ tán ó gbé jáde. Ọyọ lẹ́nu
sọ pé àwọn ọba alájọṣepọ̀ kábàámọ̀ mo ní mo bá alájọṣepọ̀. níbo ni ṣégbà tó fún lábẹ́rẹ́ ló gbé lọ. she came to my house torí ńgbà tí wọ́n sọ̀rọ̀ tó sọ pé òun gba abẹ́rẹ́ ọjọ́ mélòó ló fi gba abẹ́rẹ́ ó gba gbogbo ni mo bẹ lájọṣepọ̀. wọ́n ní èyí ẹ̀ làwọn fi tó ṣẹ̀ tí ó gbà tí ó sì yes báwọn kó tó di pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ you said it now. Yes sir, mo bẹ̀rẹ̀ treatment ọjọ́ tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ treatment October 14 àwa méjìlá lọ so October 15 ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí ò sẹ́nibọ́dì lọ́dọ̀ mi and inú last ward nínú general hospital yẹn ni wọ́n gbé mi sí that's the only thing tí mo rántí ibẹ̀ náà dẹ̀ lọ́rẹ́ mi ti wá bá mi gbogbo itọ́ tí mò ń rú lẹ́nu kan ìgbà tán ni wọ́n gbé gbogbo rọ́bìṣì wọn sí mi lẹ́nu gbogbo ẹ̀ ló wà ńlẹ̀ tí wọ́n try àti kó bọ̀ wọ́n rí kó tán gbogbo ẹ̀ ló wà ńlẹ̀ síbẹ̀ mi ò dẹ̀ lọ́lé wọn rí mo ṣàmì pé inú compound general hospital yẹn náà máa ti ń wá bọ̀ mi ò délé wọn rí mi ò mọ ibi tó ń gbé. ẹni tó ti kó sínú ẹ rẹ̀ tó tún wá ń yí mẹ́rẹ̀ ó tún yí mẹ́rẹ̀ sí tó mọ omi tó rò lè rú omi bí ọlọ́run. ọlọ́rọ̀ wà ní tọlọ́pàá àwọn ọlọ́pàá ọmọ pera wọn kì í ṣàjálẹ̀ náà mú gbé ọ lọ tọlọ́pàá náà ni. wọ́n ti ní yàrá yẹ evidence o tún wá Ìbàdàn tó yẹ pé oògùn la fi wo wèrè oògùn la fi wo wèrè. arábìnrin ọ parí ẹ̀kọ́ rẹ o ọ parí ẹ̀kọ́ rẹ ìkẹ́kàn ò sì ní í sí ọ. ìbẹ̀rẹ̀ ibi tó dé yìí ọjọ́ tí ojú tó bá ti rí gẹ̀rẹ̀dẹ̀ ti rópin ìran. ọlá ṣé mọ́tò ti wà nílẹ̀ tí wọ́n ti bá wọn tẹ́ bẹ́ẹ̀dì mẹ́. It's a clear different thing that people you see. Kasha ni lórí kíni. Ṣe ni lẹ́sọ̀. Ṣé ǹtẹ́ eléyìí ṣe òun gán mọ̀ pé ó ṣe. Rẹ́kọ̀dù yẹ náà rèé ìyẹn náà pé kójọ kó mọ̀ bá yẹ ọmọ mi jẹ́ kójọ kó sànù ohun tí mo pa àwọn ti ṣe nǹkan tí ò dá sí sàkání ẹ̀ rẹ̀kọ́dù ìyá rẹ̀ náà rèé. ẹ wo ẹ mọ̀ jà waste time tónítóní jókòó ẹ mọ̀ jà waste time. ọlá ilé ti yá ẹni kálukú ó sùn bí tí ó sùn ẹjọ́ àwọn lọ sùn bí wọ́n sùn káwọn mọ́ bẹ̀rù bí tó ń lọ èmi náà débẹ̀ rí ọkàn jẹ́ pọ́tọ̀ ní tó gbé adébẹ̀ ni ṣùgbọ́n tó o bá tètè dé General Hospital Òró àbọ̀lọ̀ ń sí ọ́ ẹ̀kọ́ rí ọlọ́run jẹ́ ó dẹ́wọ̀n ayọ̀ ọlọ́run ẹ̀kọ́. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.